Awujalẹ fi ọba tuntun jẹ nílùú Oke-Ẹri Ìjẹ̀bú. Èyí lohun tí Kabiyesi sọ nípa àṣà wa. Ìjó rẹpẹtẹ àti ìdùnnú ńlá tí ẹ̀ ń wò yìí ní ìlú ńlá kan lágbègbè Ijebu-ODE ni. Nígbà tí èèyàn bá kúrò ní Ijebu-ODE tó bá dé Mechanic Village lọ́nà àgọ́ ìwòye, ìlú náà ló wà ní gbogbo ọwọ́ ọ̀tún yẹn, Oke-Ẹri ni. Ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó lọ lọ́hùn-ún lọ́jọ́ 16 oṣù kínní 2025 yìí, pẹ́pẹ́yẹ pọ̀nmọ́ níbẹ̀. Àwọn olórin kò jẹ́ ká mọ níjó, àwọn eléré ìbílẹ̀ gbogbo sì ní kí ló ṣubú ti àwọn. Gbogbo ọmọ ìlú Oke-Ẹri pátá lọ̀rọ̀ kan, àwọn pẹ̀lú àwọn àlejò wọ́n ń jó tí wọ́n sì ń yọ̀ fún nǹkan ńlá tó ṣẹlẹ̀ sí wọn. Lóòótọ́ lọ́jọ́ ìlú náà ti pẹ́, ìlú tó ti wà láìmọye ọdún ni. Ìlú tí wọ́n ń sọ pé wọ́n sin Bílíkísù Sùngbọ́ tàbí ayaba Ṣébà, ìyẹn ìyàwó ọba Sólómọ́nì sí ni. Àmọ́ bí ọjọ́ ìlú náà ti pẹ́ tó, wọn kò ní ọba níbẹ̀ rí, baálẹ̀ ni wọ́n ń jẹ. Ọ̀pọ̀ àwọn baálẹ̀ ló ti jẹ, àmọ́ kò sẹ́ni tí wọ́n dé ládé rí nínú wọn. Bàbá Ọ̀ṣíjìrín ní baálẹ̀ àkọ́kọ́, ó sì pẹ́ dáadáa lórí oyè náà. Ẹ̀yìn tí òun jẹ baálẹ̀ tó lọ ni wọ́n fi Adéríbigbé jẹ. Adéríbigbé náà kì í ṣe baálẹ̀ tó tètè kú, ó pẹ́ nípò náà dáadáa. Nígbà tí baálẹ̀ Adéríbigbé kú ni wọ́n fi Ọdúnlámì joyè. Ọdúnlámì náà kò ṣánkù, òun náà bá wọn ṣèlú ọ̀hún dáadáa kó tó wá di pé wọ́n fi Olúgbòsì jẹ baálẹ̀ wọn. Àsìkò baálẹ̀ Olúgbòsì ni igi ọsàn náà ti bẹ̀rẹ̀ sí hù títí tí ààyè ọba náà fi ṣí sílẹ̀, tí wọ́n sì wá pe Adégbóyèga Babátúndé Ọ̀rẹ́dípẹ̀ kó wá jọba tuntun náà. Bí eré lórí lójú àwọn ọmọ ìlú pàápàá, ohun tí wọ́n sì ń wí ni pé ṣé lóòótọ́ ni Awújalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú yóò fún Oke-Ẹri lọ́ba? Àbí irọ́ ni, àbí òótọ́ ni? Bí wọ́n ṣe ń wí nìyí títí ọdún tó kọjá nínú oṣù kínní ọdún náà, tí Awújalẹ̀ sì pè wọ́n lóòótọ́ tó fún Oke-Ẹri níwèé pé ọba wọn yóò gbadé lọ́dọ̀ òun láìpẹ́, Oke-Ẹri náà yóò di ìlú ọlọ́ba ṣá. Àwọn tí wọ́n sì mọ̀ ń fògún ẹ̀ gbárí pé níwọ̀n ìgbà tí Awújalẹ̀ fúnra ẹ̀ ti lè sọ bẹ́ẹ̀, itọ́ kìí tún balẹ̀ kó padà sọ́nà fún un. Oke-Ẹri yóò di ìlú ọlọ́ba. Àárọ̀ kùtù ọjọ́bọ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ ètò ìfinijọba, tí wọ́n sì ń sọ pé àwọn ń lọ sọ́dọ̀ Awújalẹ̀, ìgbà náà làwọn míì tó gbàgbọ́. Bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn ọmọ ìlú àti àwọn olólùfẹ́ ọba Ọ̀rẹ́dípẹ̀ jáde, tí wọ́n kó mọ́tò rẹpẹtẹ síta, tí àwọn èèyàn ńláńlá ìlú Oke-Ẹri àti àwọn olóyè pàtàkì Ìjẹ̀bú-ODE ṣáájú, tí wọ́n sì lọ bá Awújalẹ̀ gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátá, ọba Síkírù Adétọ̀nà Ọ̀gbágbá Agbọ́tẹ̀wọlẹ̀. Lẹ́yìn tí wọ́n ti jó níta, tí wọ́n ṣàdúrà fún Kábíyèsí, tí wọ́n sì kọrin báyìí pé
lẹ́yìn náà ni wọ́n wọlé lọ sọ́dọ̀ Awujalẹ níbi tí wọ́n ti ní kí kábíyèsí tuntun náà yíra nílẹ̀ nítorí kò tún ní ìdọ̀bálẹ̀ fẹ́nìkan bẹ́ẹ̀ mọ́ tí ọba Ọ̀rẹ́dìpẹ̀ sì yíra níwájú Awujalẹ tí wọ́n sì kó ìlẹ̀kẹ̀ sí i lọ́rùn níbẹ̀. kí wọ́n tó wá gbé adé kà á lórí. bẹ́ẹ̀ ni Awujalẹ gbàdúrà fún ọba yìí. Ó ní àṣà Yorùbá tí kò gbọdọ̀ hun ẹnikẹ́ni ni pàápàá ẹni tó bá ṣe dáadáa lórí ipò. Ó sọ pé ìgbà rẹ̀ yóò tu gbogbo ìlú náà lára. Ó ní kóun náà máa ṣe jẹ́jẹ́ o kó sì rí pé ìlọsíwájú ìlú òun lòun wá nígbà gbogbo. Bí wọ́n ti gbádé lé ọba wọn lórí ní gbogbo àwọn ọmọ Oke-Ẹri tí wọ́n wà níbẹ̀ dárin orin náà sì rinlẹ̀ dòdò tí wọ́n sì jó láti ọ̀dọ̀ Awujalẹ dé gbangba òde. Lẹ́yìn náà ni wọ́n kọrí sí Oke-Ẹri ọba Ọ̀rẹ́dìpẹ̀ ń gbádé lọ sílé. Ní Oke-Ẹri pàápàá àwọn èrò ti tì lọ bí omi ará ilé ti ránṣẹ́ sí èrò àjò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Oke-Ẹri tí wọ́n sì wà lẹ́yìn odi ni wọ́n wálé torí irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ wọn ni. Bí ọba ti dé ìlú náà ló lọ tààrà sí ilé ẹbí wọn ìyẹn ilé ẹbí Ọ̀rẹ́dìpẹ̀ níbi tó ti gbàdúrà ìdílé. Lẹ́yìn náà ló sì padà wá sí ojú òde ńlá níbi tí gbogbo ìlú ti pàtẹ ìdùnnú dé tí wọ́n sì ti jókòó lẹ́gbàágbèje àti lọ́wọ̀ọ̀wọ́ wọ́n jókòó lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n ní ètò bá bẹ̀rẹ̀ pẹrẹwu. Ṣùgbọ́n àdúrà ni wọ́n fi ṣáájú o lẹ́nu ìmáàmù àgbà sí ni. Alhamdulillah. Nígbà tí retí Ọlọ́run fún lé wa lọ́wọ́. Alhamdulillah. Nígbà tó fi lé wa lọ́wọ́ náà Ọlọ́run jẹ́ àdúpẹ́ o. Àmín. Òsì wá ń tẹ́kọ́ sí bàbá wa náà. Ọba wa kí ó jọ tòní. Èyí tó jẹ́ pé àkókò tiwọn ni Ọlọ́run lò wọ́n fún wa nílùú Oke-Ẹri. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àìsàn wọn dúpẹ́ pé náà nídìí náà gbogbo oyè náà ó tún ń bọ̀ náà. Èsì ló bà wọlé. Alhamdulillah. Nígbà tí ó gbé èsì oyè ń bọ̀, Tadé ń bọ̀, ó gba ìlú Kàríọ̀, ó dé Kàríọ̀ onírárá olówó ọdún mẹ́. Nígbà tó tọ̀ ó débi ilẹ̀ fún èsì lówó ọdún, oyè lówó ọdún mẹ́. Ó tún wá dé oríta Ṣàngó tẹ̀dó,
ó tún wọ ọ̀nà Òkè-Ẹri lọ òkè tí à ń gùn káàkiri adé lòun ò dúró mẹ́ẹ̀. Ǹjẹ́ gbọ́dọ̀ ti wá dúró? Ó ní ibo ni àlẹ́yọ̀ wà. Ó ní ètì àlẹ́yọ̀ wà. Ó wá ní ibi tí àlẹ́yọ̀ wà ló máa ti dúró. Èyí náà ní ètì. Adúgbò lọ́rọ̀ náà. Alhamdulillah. Àsìkò tó wá wọlé yìí, ọlọ́jà mọ̀ ń dáadáa o. Àmín. Kó tù wá lára. Àmín. Kó rọ̀ wá lọ́rùn. Àmín. Kó sọ kó bá wa gbà bẹ́ẹ̀. Àmín. Ó dá ilẹ̀ yìí lọ́la. Àmín. Má fi àìsàn ló gbà o. Àmín. Má jò ṣàárẹ̀ o. Àmín. Má jò gbóná o. Àmín. Ṣàánú wa o. Àmín. Ní àsìkò tiẹ̀ kó rọ̀ wá lọ́rùn. Àmín. Má jò nájà wàràwàrà. Àmín. Ọlọ́kànlọ́bì Muhammad. Ọkùnrin ó ṣe tiẹ̀. Àmín. Obìnrin ó ṣe tiẹ̀. Kọ́mọdé gbọ́ tiẹ̀. Àmín. Àgbàlagbà gbọ́ tiẹ̀. Àmín. Májọ ọkọ̀ òsì ọlá o. Àmín. Ọlọ́kànlọ́bì Muhammad. Gbogbo àwọn ìjọba wa ṣèjọba rẹ̀ náà. Ọlọ́run dákun àwọn tí ó gbọ́ tiẹ̀ tí Ọlọ́run gbọ́ tiwọn. Ìgbọ́dọ̀ ọ̀nà ti Ọlọ́run. Àmín. Àwọn tí ó ṣí Ọlọ́run májọ ń bá ìṣiṣẹ́ papọ̀. Àmín. Ọlọ́kànlọ́bì lọ́dọọdọ. níbi ni Adégbóyèga Ọ̀rẹ́dípẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà lẹ́yìn tó ti fi kalẹ̀ sí tán tó ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó jẹ́ kíkiní náà ṣeé ṣe tí wọ́n gbé ọba dé ìlú Òkè-Ẹri tí wọ́n sì ní kí òun jẹ́ ọba àkọ́kọ́. Ó ṣe ìlérí gidi fún àwọn ìlú náà. Ó ní nǹkan àkọ̀tun lóríṣiríṣi ó ń bọ̀ wá o, wọn yóò sì gbádùn ìjọba òun dáadáa. Bẹ́ẹ̀ ló ní kí gbogbo àwọn àlejò tó wà nílùú náà lọ fọkàn balẹ̀, kò sí ìyà kankan tí yóò jẹ wọ́n. Ọba náà ní òun yóò rí i pé ọ̀pọ̀ àǹfààní ló wọ ìlú náà fún àwọn èèyàn òun, pàápàá àwọn ọ̀dọ́ kí wọ́n lè kun Awùjalẹ lọ́wọ́ kí àwọn jọ gbé ìpínlẹ̀ àwọn ga sí i àti ògo Ìjẹ̀bú àti ògo ilẹ̀ Yorùbá pátápátá. Marks a significant milestone in our community's history, as I humbly accept the mantle of leadership as your new king. I would like to thank God for keeping us in great spirit throughout the journey to elevate our traditional head from Bale to Anova. The High Chief, our very vibrant youth, men and women of goodwill. Permit me to mention our elders in the community. Bá Adéyẹmí, bá Àwíṣẹ́, olórí Olúbòsì, Mukala Nífowóṣe, olóòlù Òkè-Ẹri, Mrs. Adébáyọ̀, Mr. Tèmítáyọ̀, Ismaila Láàgbà, Mr. Òkè-Owó, Abati Abi, and a host of many other highly placed Oke-Ẹri citizens. We salute His Royal Highness Ọba Dr. Sikiru Adétọ̀nà Ọ̀gbágàtù Awujale of Ijebu-Land. I am deeply grateful for the trust and confidence you have placed in me, and I pledge to work tirelessly to ensure our community continue to thrive and prosper. Having just been crowned about 2 hours ago, I intend to keep the oath and serve as Oba to all the people of Oke-Ẹri, both Yoruba, Igbo, Hausa, Ijebu, Ọ̀yọ́, Ìlọrin, Ẹ̀sàtìrà, Igede. Àṣẹ Kabiyesi bàbá wa o. Staying in Oke-Ẹri. I want to say you are fully secure. No more threat. No problem for anybody. Nobody can hold you to ransom. You can be sure by the power bestowed on me by the Awujale of Ijebu-Land, Baba Ogago Ogatewole. Every inhabitant of Oke-Ẹri, you can rightly sleep well and wake up well. Congratulations to you.
I want to, you permit me to borrow from the statement of His Excellency, our former President, Muhammadu Buhari, following his swearing as President of the Federal Republic of Nigeria. That is 29th May 2015. He said, I belong to everybody, and I belong to nobody. You are blessed. I want to extend my heartfelt appreciation to everyone who participated in the process of the recent contest for the uppership of Oke-Ẹri. Although I am not victorious with the power and the instinct of the Almighty, I recognize that this was a hand-fought contest. To my opponent, I say, I offer my respect and admiration on the good fight you put up. That shows we have people of timber and caliber that can stand up at any point in time. That is the testimony. Your passion and commitment to our community are truly commendable. A few people are privately voiced fears. Yes, when the whole thing started, that on coming to office, I shall go after my opponent. I throw that one away. Beloved, these fears are groundless, has no foundation. There will be no paying off old scores. The past is prologue, as is passing. Now, let us come together as one, united in one quest for the growth and development of our mighty Oke-Ẹri land. May our community continue to flourish under the guidance of our ancestors and the wisdom of our elders. Gbogbo ẹ̀yọ́ bó Oke-Ẹri ẹ ṣe kábíyèsí fún àkànná ọ̀wẹ́ tiwa o. As we gather here today, I am reminded of the rich cultural heritage and resilience that have defined our people for generations. From our ancestors who built this great community to the present day, we have always been known for our warmth, hospitality, and determination. Ẹ ṣe kábíyèsí fún àkànná ọ̀wẹ́ tiwa o. Ọba Adégbóyèga Ọ̀rẹ́dìpẹ̀ kì í ṣe ọba kékeré bẹ́ẹ̀ torí ọba tó mọ̀wé dáadáa ni. Bẹ́ẹ̀ ni kò dàgbà jù láti lo agbára ẹ̀ fún ìlú torí ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 1959 ni wọ́n bí. Ó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún 64 ni. Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ ìwé ẹ̀ ní kíkà ìyẹn ní CAC Primary School. Lẹ́yìn náà ló wá ka ìwé girama ní Ògbògbò Baptist Grammar School nítòsí Ìjẹ̀bú-Òde. Ẹ̀yìn náà ló kàwé àwọn tíṣà ní Local Teacher Training College ní Ìyànà Ọ̀fà nìbàdàn kó tó ṣẹ̀ṣẹ̀ wá gba ìwé ẹ̀rí NCE ní Ogun State College of Education tó ń wá di TAUSED báyìí. Bẹ́ẹ̀ ló tún gba ẹ̀kọ́ ńlá ìyẹn dìgírì nínú ẹ̀kọ́ olùkọ́ni ní Yunifásitì Calabar. Bẹ́ẹ̀ ló gba dìgírì míì nínú ẹ̀kọ́ ẹ̀sìn. Olùkọ́ àgbà ni ní Ògbògbò Baptist Grammar School tó ti kàwé girama tẹ́lẹ̀. Ọ̀pọ̀ ibi ló sì ti ṣe tíṣà káàkiri. Fún ọdún 24 ló fi sin ìjọba ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn náà ló sì gba iṣẹ́ Olúwa mú lójú méjèèjì. Bó ti wá ń ṣe yìí, kò sí iṣẹ́ ìdàgbàsókè kan tàbí iṣẹ́ ìgbélárugẹ àṣà ìlú tí wọ́n ń ṣe ní Oke-Ẹri àti agbègbè rẹ̀ tí kì í bá wọn dá sí. Níbi tí kò bá sì ti jẹ́ akọ̀wé wọn, yóò jẹ́ ọmọ ìgbìmọ̀ gidi ni. Èyí ni kò ṣe ya àwọn èèyàn lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé Ọ̀rẹ́dìpẹ̀ ni wọ́n mú gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ nílùú Oke-Ẹri torí wọ́n ti mọ̀ pé ẹni tí yóò tún ìlú àwọn ṣe ni. Ohun tí gbogbo èèyàn ṣe ń fi ìdùnnú wọn hàn rèé tí àwọn eléré ìbílẹ̀ ń ran bí òkòtó tí àwọn eléré ìgbàlódé náà ń ṣeré tí àwọn ọmọ ìlú sì ń fi ìjòyè ọba tuntun sí.
ògo rẹ̀ dáadáa. Kábíyèsí. Bàbá mi ló ń bọ̀ lẹ́wọ̀ pátápátá. Bàbá mi akọ ohun ọ̀wẹ́ wà. Ẹ̀yin láyé yẹ ò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi ẹ̀yin láyé yẹ ò lọ́wọ́lọ́wọ́. àdúrà làwọn èèyàn ń ṣe pé kí ìgbà ọba tuntun náà tú ìlú Òkè-Ẹri lára, kí eku máa ké bí eku, kí ẹyẹ máa ké bí ẹyẹ, kí ọmọ ènìyàn máa fọhùn bí ènìyàn, kí ìlú Òkè-Ẹri sì di ìlú ńlá níbi tí wọn yóò ti gbé ògo gbogbo Ìjẹ̀bú àti ògo ilẹ̀ Yorùbá lápapọ̀ ga. Ohun tí gbogbo èèyàn sì ń sọ ni pé Kábíyèsí ọba Adégbóyèga Ọ̀rẹ́dípẹ̀, olú ìlú Òkè-Ẹri tuntun. Ẹ̀yin la bá yẹ. Bọ́pẹ́ bá yẹ yí kẹ́tù dáńsì. Ẹ̀yin la bá yẹ. Bọ́pẹ́ bá yẹ yí kẹ́tù hàbí. Ẹ̀yin la bá yẹ. Kábíyèsí. Gbogbo ọmọ Òkè-Ẹri wọ́n ní kẹ́ máa ń nìṣó. Ọ̀wọ́n bẹ lẹ́yìn yìí o, pátápátá bàbá mi o. Orí tó bá máa dádé. Oníṣẹ́ láì dáadé. Yéè! Ó gbọ̀. Orí tó bá máa jòyè o. Oníṣẹ́ láì dóye. Bàbá Túndé. Orí tó bá máa jòyè o. Oníṣẹ́ láì dóye. Kábíyèsí. Ẹ̀yin lọ́lọ́run fún o. Tó bá rí bẹ́ẹ̀, gbogbo ọmọ Òkè-Ẹri o, àwa ní bàbá.